Ọlọ́run sọ pé ìlérí tóun ṣe fún kò yí padà rárá. Òun ló sọ fún mi pé tó bá fi pé oṣù mẹ́fà tí ìjọba yẹn bá yí padà tí ò bá wọ́ọ̀sì ní Buhari lọ kí n fi iṣẹ́ ìsílẹ̀ ajẹ́ pé ìṣòro bá mi sọ̀rọ̀ pé òun ṣe Ọlọ́run. Oṣù mẹ́fà. Bẹ́ẹ̀ ni a sọ ìdí ẹ̀ nítorí pé ẹ̀mí wọn lé ẹ̀mí ẹ̀ láti pa ni lọ́lọ́run fi ṣéǹjì ẹ̀ ní ọ̀pọ̀ ló fi ààyè sílẹ̀ kẹ́ ẹ dìbò ẹni tó bá wù yín kẹ́ ẹ gbé síbẹ̀. Àwọn tí wọ́n ń darapọ̀ wá ní lójú òpó lórí ẹ̀rà wọ́n ní bàbá nǹkan tẹ́ sọ fún atẹ́lẹ̀ pé bá ṣáájú bá wọlé ẹ̀ẹ́dì babaláwo nísìnyí ẹ̀tún ní ẹ̀ṣẹ̀ babaláwo. a ti nísòro ilé ìta sọ àti kíyàwó ẹ̀yẹn a ti sọ̀rọ̀ fún wọn a dẹ̀ ti sọ pé tó lọ́dà July onímọ̀jẹ̀mú pé kì í ṣe lórí aṣáájú nìkan onímọ̀jẹ̀mú tí mo bá lọ́rùn dá tó kó mo sọ fún Ọlọ́run sọ pé 2035 ní Nàìjíríà máa fi jìyà ó dá 2035 ní Nàìjíríà tó settle. Èmi mo gbé àdúrà kalẹ̀ nígbà yẹn mo repeat ẹ̀ pé kí Ọlọ́run jẹ́ kó jẹ́ 2025 pé ìyà yìí máa pọ̀ jù mò ń repeat ẹ̀ nígbà yẹn tó bá lọ́kún lọ́wọ́ YouTube mi Ọlọ́run rẹ̀ ló ń gbọ́. Èmi lẹ̀ tó wá sọ fún Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀ pé anybody tó bá wọlé mo lẹ̀ ti sọ lọ́dọ̀ ẹ̀ náà pé inú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ní kán máa wo ẹni tí ó qualified pé Tinubu ni mo sọ ní interview mi. Bọ́lá Tinubu ló qualified. Èmi lẹ̀ ti mọ̀ pé tí ó bá ti yí padà tí ó ti yé sìn tọ́lọ́run bá ti ṣe ìyá máa jẹ́ 1% tó máa wà ń bẹ̀ kì í ṣe Tinubu nìkan mo sọ ń pa mo sọ Àtíkù náà ó dà pé àwọn pépà mi gbé mo sọ Tinubu àti Àtíkù pé tí wọ́n bá wọlé èmi lè mọ̀ pé tí wọ́n bá wọlé ìyá máa jẹ orílẹ̀-èdè yìí kò sí changes àtúbọ̀ máa nìní àtúbọ̀ máa ṣẹlẹ̀ ní ọmọdé àmọ̀ àgbà àmọ̀ tí ó ti yé sìn mo lè ti bá lọ́run dámọ́jà pé tí ò bá ti ṣe pé èmi ò lè ṣiṣẹ́ ọlọ́wà ìyẹn Ọlọ́run reply mi sìn kì í àti sọ̀tọ̀ ọ̀rọ̀ ta síwájú kọjá tí mo sọ pé kò gbọ́ àdúrà pé báyìí Ọlọ́run dẹ̀ fi yé mi pé àwọn tí mò ń jà fún wọn kí ìyà má jẹ wọn tí wọ́n súnmọ́ Ọlọ́run tí ọwọ́ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ wọn kú fún ẹ̀jẹ̀ àti ìpànìyàn àṣòtítọ́ àṣòdodo tó ti èsì so agbẹ́rọ̀ jìyà ẹ̀ṣẹ̀ wa agbẹ́rọ̀ jìyà yìí ká sì mọ̀ pé òun Ọlọ́run so tẹ́ bá wá ronúpìwàdà tẹ́yìn Ọlọ́run bá ń punish èèyàn tẹ́ bá ronúpìwàdà Ọlọ́run á ṣe wá yí padà ẹ̀rọ àwọn ọmọ Ísírẹ́lì 400 years náà fi jìyà ìgbà tí wọ́n ronúpìwàdà Ọlọ́run ṣe kí ni ó fún wọn ní ìgbésí ayé rẹ̀ Ísírẹ́lì náà ló da ilẹ̀ mímọ́ lénìí tá ń pariwo wọn kiri lénìí tọ́lọ́run ṣe májẹ̀mú sí pé kò sí ogun kó wọn tó lè kíkiri tó lè borí wọn. Bàbá ṣáájú àsìkò ni ẹ sọ fún wa lórí YouTube channel yìí pé ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn kan àti wọn jẹ́ alẹ́nulọ́rọ̀ lórílẹ̀-èdè tó ṣeéṣe kí ìjì gbé kí wọ́n ṣíra nínú ọdún yìí nínú ẹ̀rọ sọ pé ó ṣe kí àárẹ̀ mú ọ̀pọ̀ nínú wọn náà nínú ẹ̀rọ ìdárúkọ gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ní báyìí orí akéte àìsàn ní ẹnìyẹn wà. Before tí ọ̀rọ̀ Akeredolu àsọ ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti ń pè mí wọ́n ti fóònù mi láti gbà àtìgbà àwọn kan ló kú kíní kankan tó ń pè mí mo lè sọ pé wọ́n kò kú mo ti kọ́kọ́ sọ kí n tó wá sọ náà àwọn tí mo sọ pé ìjì máa gbé nu wọn lọ́dún yìí Akeredolu tó wà nú ẹ̀ mo sọ mo ní gbogbo àwọn àjẹ́ orílẹ̀-èdè yìí mo náà máa ṣe mítìnì Akeredolu ní Ìbàdàn láti ṣe ìdájọ́ fún nǹkan tí mo kọ́kọ́ sọ nìyẹn pé wọ́n máa ṣe mítìnì wọ́n fẹ́ ṣe ìdájọ́ fún ni mo sọ nígbà tó yá mo sọ pé kí wọ́n gbàdúrà fún ní ọdún yìí nǹkan tó ṣẹlẹ̀ sí Akeredolu ẹ̀ṣẹ̀ méjìlá Akeredolu ṣẹ̀ ó máa múra ní o tó bá múra ó máa kú deputy ẹ̀ máa support ẹ̀ ó máa survive as a governor ẹ̀ṣẹ̀ méjì ni ẹ̀ṣẹ̀ méje gbogbo àwọn tí ń bá wa kàn gbàdúrà fún ọmọ wa ní ọmọ mi náà ni I'm from Ọ̀wọ̀ so ọmọ mi ló jẹ́ password wọn fún mi níta jẹ́ ń ṣe fún bẹ́ẹ̀ kí n tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run is my child so bẹ́ẹ̀ ni so ọ̀rọ̀ tèmi fẹ́ sọ fún yín lórí Akeredolu ẹ̀ṣẹ̀ méje ló ṣẹ̀ mo fẹ́ kí gbogbo yín mọ̀ léde ìkíní Àmọ̀tẹ́kùn tó dá sílẹ̀ àwọn àjẹ́ mo ti sọ fún yín lẹ́yìn pé àwọn àjẹ́ ló ń lo
àwọn bidrant gbogbo àwọn tó ń darí lẹ̀dẹ̀ láàmú láti máa mẹ̀jẹ̀ wọ́n ní kò jẹ́ káwọn rẹ́jẹ̀ mú dáadáa l'Ondo state. Èkejì ọ̀rọ̀ ọba Ọ̀wọ̀ wọ́n ló yan ọba fún wọn, ọba ẹ̀dẹ̀ ẹni wọn lára wọ́n dẹ̀ máa gbé ọba yẹn kúrò ńbẹ̀ bọ̀dọ̀ wọn kọ́kọ́ mú Akérédolú kúrò torí fẹ́ sọ́ra ẹ̀dẹ̀ àfọ̀bàjẹ́ sí ìlú Ọ̀wọ̀ wọ́n gbọ́dọ̀ mú kúrò. Akérédolú kí wá sọ fún yín mo sọ lọ́jọ́ yẹn bọ̀tà àwọn ọmọ yẹn sọ pé ẹ̀ta ló rán wa ń ṣe kò sájẹ kan dóde kíní kankan ṣe oríṣi ilẹ̀ kọ́mẹ̀tì. Akérédolú ọ̀rẹ́dì wọ́n ti pín ẹran ẹ̀ wọ́n fi ẹran náà ni wọ́n fi ẹran ẹ̀ ṣe kíni wọ́n fi ẹran náà wọn tí ì jẹ́ tó bá ti jẹ́ báyìí ọjọ́ tó bá jẹ́ báyìí tó bá dọjọ́ kẹta ló máa jáde láyé. Nǹkan tó lè ṣe fún Akérédolú gbogbo àwọn èlò ń pè wá àwọn míì tẹ̀lé sọ pé àwọn afún wa lówó àwọn ṣe wòlíì tó ti oníbàárà táwọn yẹ lé olówó kiri bóyá afẹ́ fowó ṣe nǹkan mo sọ fún wọn. Níbi tá a gbàdúrà fún Akérédolú dé nǹkan tó kù fún ni kó lọ bẹ ìlú Ọ̀wọ̀ tó bá bẹ ìlú Ọ̀wọ̀ tí ìlú Ọ̀wọ̀ bá gbẹ́ ẹ̀bẹ̀ kò ní kú o wọ́n á jẹ́ kó parí sáà yẹn bọ̀ tó wọ́n kò máa pàpà pàjẹ́ gbẹ̀yìn ni.